all of them to do election that is making them to vote for and to be voted for. It is a right that is international bound, and Nigeria also is a signatory to it in the international organization in United. So the issue is before on Ejola Toro to Koja. So when this all happened, UK will not rise up and say, oh, there is a terrorist attack in the southwest Nigeria. Wọ́n máa bèrè lọ́wọ́ UK wípé àwọn Yorùbá nation ní o ṣé wọn fún yín lẹ́tà ṣe rí lẹ́tà yẹn wá ní àwọn rí. So it is not a terrorist attack. We are defending our. Ẹ jẹ́ ń gbọ́ yín dáadáa bishop níbẹ̀ yẹn intense oníṣù ni pé tàbá já ẹni sọ̀rọ̀ bishop ẹjọ́ má bínú ikọ̀ mo fẹ́ kó yí àwa tá àwọn ò lọ school ẹ̀yin kàwé Ọlọ́run dẹ̀ fún yín lọ́gbọ́n ọgbọ́n yóò dẹ̀ ní dáàrú mọ́ yín lọ́wọ́ ẹjọ́ ẹ bá mi ṣàlàyé bẹ̀ yẹn tó tàbá jáde nísìn àwọn kan máa béèrè pé ṣé terrorist attack ni ṣé díìsì ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni ṣé ló ń ṣẹlẹ̀ Nàìjíríà ni wọ́n wá máa sọ fún wọn pé náà pé ẹ̀sán kankan ní ẹ bá mi tún bẹ́ẹ̀ àárín yẹn sọ dáadáa kò yé mi. Yeah, again, when they ask ibi akí ló ń ṣẹlẹ̀ tí Nàìjíríà bá tẹ̀ parọ́ fún wọn ní international organization pé àwọn terrorist ló ń attack wọn ní south west o àwọn Yorùbá nation agitator náà orúkọ wọn wọ́n á máa sọ fún wọn wípé it is not so. You already received our letter. You've already identified who we are. We are simply defending our identity, and under the self-determination treaty, we have the right to do so. We are not terrorists. Thank you very much. We are simply defending our identity. It is our right. And Nigeria is bound to obey us. Also, international organization or international body knows they are bound to obey us. Okay. And that's the reason the United Kingdom will never intervene, because they have already, we have the document, we have the letter they wrote immediately after that letter. They said, between one country and another coming out from another place, so at that time, tí Nàìjíríà bá ń pè wọ́n máa sọ a máa fi yé wọn wípé ìdáhùn yín rèé o lẹ́tà yín rèé o wípé kò sí tó kàn yín bẹ́ẹ̀ o ẹ má dá sí o tẹ́ ẹ bá ti dá sí àwọn tó lágbára jù yín lọ náà máa bá wa dá sí. So you want to create unnecessary world war nìyẹn àwọn tẹ́ ẹ bá ti dá sí àwọn tó lágbára jù yín lọ náà máa bá wa dá sí. So nígbà tẹ́ ti sọ pé kò sí tó kàn yín bẹ́ẹ̀ ẹ̀ ní dá sí o. Nigeria ò bá àwọn máa sunkún wá bá yẹn má dá sí o ẹ má dá sí. Nigeria is bound to pay us. So far they are signatory to self-determination treaty. So we are not terrorists. Number two, Nigeria is not unaware of the decision. That's why they wrote the president of Nigeria, and they let you know that's the final notification. Do the needful, negotiate now before it's too late. So if he refuses to negotiate or do whatever, at the end of everything, àmọ́ wípé negotiation náà ló máa hẹ́ẹ̀dẹ̀ tó máa negotiate yẹn wọ́n ti mọ ẹni tẹ́bi wà lọ́wọ́ ẹ̀. Nigeria will be held responsible. Nigeria government, Nigeria leadership will be held responsible for the loss of life, other military lives are lost, police lives are lost, civilian lives are lost, property that was damaged. Nigerian government will be held responsible, and they may be hanged or go to jail for that. Maybe from us or from international organization that may decide to undo the justice. Nǹkan tí a jọ fún láti láyé ìgbà yẹn ní gbogbo Eastern Europe 50 days ní wọ́n sì mú any trace of member of Nazis tó bá rí pé ó sì gree wọ́n sì dá wọn lẹ́jọ́. Àlẹ́jọ́ ikú ni kì í ṣe wípé wọ́n ń mú ọ ìfá àwọn ti pa gbogbo wọn tán. Wọ́n ti pa gbogbo wọn tán dá wọn lẹ́jọ́ for many years ibi tí àti tó sá lọ ibi tó máa tẹ̀. Dá wọn lẹ́jọ́. So Nigerian politicians will not escape if they will not sit down. Àti kì í ṣe pé tó bá ti bẹ̀rẹ̀ tán
negotiate kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ tó gbọ́ràn sẹ́ni kankan mọ́ àdáta wọ́n máa lọ bẹ́ẹ̀ ni ẹ máa lọ negotiate níta ni o ìta lè máa lọ negotiate. Okay. So when Joshua saw the man did not say I am for you or against you. The man said I am neither for you nor against you, for I am the captain of the army of the Lord, the whole army of the Lord. So it's left for you. Should you allow me to step into this issue, or you want to be doing it by yourself? I want Yoruba people to know that the power from above has descended and have intervened into Yoruba issue. Àwọn agbára tó ń ju Nàìjíríà lọ tó ju Yorùbá lọ ọmọ dá sí ọ̀rọ̀ yìí. And so you have nothing to fear. Come out. Let Nigeria behave wicked as they have, and they will regret it for the rest of their life. People will be throwing their passport away. They will not want anybody to identify them as Nigeria. If you don't know it, because Nigeria will be seen as a terrorist all around the world, and they will be tracked down. By you Mori, you will hate Nigeria for what they stand for. Ṣé wọ́n ti ń hate wọn? Saudi Arabia kan ló lé kìíní padà ẹ̀ kí wọ́n ti ń pè. Gumi àbí kí ló rúkọ ẹ̀. Mo kẹ́ ṣẹ́gun náà. Gumi. Ṣé wọ́n ti ń hate wọn ni? Nigeria president can't even go to US. He's not 100% welcome in UK. So wọ́n ti ń hate wọn ni. And one man person we say that one the market na ìlú bàbá ẹ̀ nìyẹn àwọn ìṣe Nigeria we are Yoruba. Oduduwa people we are Yoruba. And the people should not be confused by the mix of politicians about names. You are Yoruba and you are children of Oduduwa. Àwa nìkan kọ́ ni ìlú tó jó lórúkọ púpọ̀. When you get to Netherlands are also known as Holland. Tó bá dé Netherlands, tó gbogbo wọn Netherlands, you are welcome. Gbogbo wọn ní Holland, you are welcome. Àwọn ní Netherlands, àwọn ní Holland. Àwa nìkan kọ́ wọn la máa jẹ́ ìlú olórúkọ púpọ̀. We are Yoruba people. At the same time, we are the Oduduwa nation. So don't let anybody use what is your talk of it confuse you. So please, those are politicians gimmicks. Starbucks or they were taught. And choose èwo nínú méjèèjì tó bá wà lórí dọ́kúmẹ́ǹtì wa apparently, and we are the one that's addressed as the two. That's all. Nǹkan èèyàn ń pé méjì kó bá ní nínú jẹ́ àbí báwo ni Yorùbá ṣe ń pòwe yẹn. Nǹkan èèyàn ń pé di méjì kó bá ní nínú jẹ́. It's a privilege. It's a privilege. Àwọn ìlú míì wọ́n wá orúkọ nítorí wọn tiẹ̀ níran. Àwa níran ìran wa tún pín. It's a privilege. That shouldn't be a symptom of confusion or division. Thank you so much, Bishop, the money man. Many, I want. Yeah. It goes okay. Okay. It goes okay, I'm going. Okay. All right. We love you too much. That's our money man. Tó bá mọ̀ nípa rúbà tètè contact mi. Ẹ jẹ́ lọ sọ́dọ̀ Yorùbá Freedom. Mo ń bọ̀ yìí tẹ́ fẹ́ pè wọlé. Ẹ jẹ́ ká lọ sí orí Twitter space. Àwọn èèyàn ti dúró tó fẹ́ bá wa sọ̀rọ̀. Yorùbá Freedom. Ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín ìtẹ́ fẹ́ bá wa sọ. Mo kí Ṣẹ́gun Honourable. Ọ̀gbẹ́ni Bobby, owó ńlá ló máa fún mi kẹ́ €50. Ṣé ń dọ̀bálẹ̀ ni? Kò ní bàjẹ́ fún ẹ láéláé o. Ẹ̀ ń tẹ́ bá mọ̀ Ọ̀gbẹ́ni Bobby tó bá fẹ́ gbọ́ 10 o'clock news. Ibẹ̀ ló ti máa lọ gbọ́. Wàláì. Wàá gbọ́ dáadáa lágbọ̀ọ́yé ẹgbọ́n sókè Yorùbá Freedom kẹba wà dá sọ̀rọ̀ náà. Ẹ ní sùúrù Yorùbá Freedom lápè ẹ ṣiṣẹ́ sùúrù Mr. Kenzie ẹ jẹ́ kí Yorùbá Freedom kọ́kọ́ bá wa sọ̀rọ̀ ẹ̀yin ló máa wá kùn after that nígbà kọ́ọ̀lù tí ẹ̀yin méjèèjì bá sọ̀rọ̀ ẹgbọ́n sókè Yorùbá Freedom. Ètò náà nìyẹn aṣọ́pọ̀ ẹ̀ ìwòye ọdún tó ń bọ̀ inú ayọ̀ inú ìdùnnú àtọmọ àti ilé àmàkóra wa lọ sí Ìjẹ̀bú Òde màá wá kẹ́sẹ̀ sókè báyìí màá máa jẹ̀kọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bà àníwà ní exile torí ẹ̀yin ẹlòmínú yẹn fẹ́ ká jókòó sínú exile kí Ìgbòho wà lexile àbí kẹ́yìn wá máa ṣe kẹ́ máa ṣèṣèlú kẹ́ máa dágbádá bolẹ̀ ní tó máa léyìn tí ń bọ̀ ẹgbẹ́ òsókè jáde Yorùbá Freedom.
kábíyèsí ẹ̀. àgbọ́yé kábíyèsí lédùn rẹ̀. àdúpẹ́ àdúpẹ́. Ah, 26 years mani brother mi láti 1999. wọ́n ti débẹ̀ wọ́n sì fi gbé wa débẹ̀ ni then after 50 years. But just for I jẹ́ kí n play devil advocate but ṣé ó I'm right láti wà in a hurry. Okay. Okay. Wow. Okay. Ṣe pagiri wọ ilé ò ṣe pagiri wọ. Okay. Ṣé ẹ̀ ń dọ́gbọ́n sọ pé bàbá tó kọ lẹ́tà sí Tinubu bàbá yẹn kò wà dimension orí ẹ̀ pé bí alájọṣọmọlú ṣé n tẹ́ fẹ́ máa sọ nìyẹn because lẹ́tà bàbá yìí òun ní à ń kà tó ń sọ pé nínú rédíò nílẹ̀ Yorùbá wọ́n ti ń kà síta pé bàbá Akíntóyè ó wà nù Punch newspaper paper yẹn ló wà wájú mi èmi kọ́ mo make it up negotiate Yorùbá nation exit now Akíntóyè write Tinubu Punch newspaper ó wà gbàràgà front page àsanwó fún ọ̀fẹ́ ni Tinubu ò lè náà wò rí èyí wá ń sọ nísìnyí pé èèyàn máa ń kọ́ ẹ mọ̀ pé mi ò gbọ́ Yorùbá wa ti pẹ́ ní London yìí dẹ̀ sì wà ní gbèrè Áfíríkà ẹ má bínú ẹ má ṣàlàyé fáwọn tá a gbọ́ Yorùbá yìí dáadáa torí àwọn Yorùbá tẹ máa ń lò yẹn àwọn ìwé yẹn ó máa ń dàrú má wàtá wà lábroad ẹ máa ṣàlàyé ẹ torí àwọn èèyàn gbọ́ mi báyìí wà lábroad ẹlòmíì gbogbo òwe yẹn ẹ máa break it down kí lẹ̀ ń sa gangan nísìnyí pé ṣé lẹ́tà yẹn ó wà important ni àbí ó kọ̀ tó waste time wa àbá ti jáde fún rally. mo ń gbọ́ yín sà. Ó jẹ́ kó ṣe kí ni sà. Mo wọ́n dáadáa ṣé pé Tinubu mọ important of that letter. Wow.
Tinubu bàbá yóò fi sọ̀rọ̀ tán àwọn Yorùbá kásá máa gbọ́rọ̀ sábẹ́ ẹkùn yẹn ó tẹ́ wa lọ́rùn à ń fẹ́ là mọ́lẹ̀ mo gbọ́ yín sà ó wà lẹ́kọ̀ọ́ náà fún ọdún bọ̀ èmi wà kó sá fáwọn suicide bomber kọ àwọn suicide bomber ti bẹ̀rẹ̀ l'Abuja ó kọ́kọ́ wò pé bẹ́ẹ̀ ojú ilẹ̀ bí àwọn babaláwo ẹ̀ bá ti bá clear ọ̀nà because ẹ mọ̀ pé Mogadishu yẹn barracks yẹn is 5 kilometers from Aso Rock mo ṣeré 5 kilometers kò ṣe kó jìn rárá bọ̀ wà lẹ́kọ̀ọ́ bá ṣá. mo ń gbọ́ yín. But ṣé ìwà rò ṣe sá àtútù dé pẹ̀lú àtútù iṣẹ́ ní tó máa ń stọ́mọ̀ ẹnìyẹn kí ló tẹ̀ ní sọ̀rọ̀ ẹ máa tún fòwe lé lórí ajá kan máa wọnú gbó a máa fún fèrè o pípípípí kò ní wá gbọ́ okay. Okay. Anything can happen. Okay, Mr. Clef Wallex. Anything can happen. Hey, wọ́n ní Tinubu máa ṣẹ̀ sí àgbáyé. Hey, Tinubu yìí. Hey. Ẹ jẹ́ ń béèrè kan sà torí bó ṣe wá sí ibi lórí nísìn ṣé Tinubu fojú di bàbá Akíntóyè ni. Ìyẹn ní April last year lẹ́tà yẹn náà wà lọ́wọ́ mi báyìí. Kódà love tí bàbá kọ síbẹ̀ ó fẹ́ tó more than 10 we love you we love you we love you. Hey. 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 Ọtútù dé pẹ̀lú òwe ẹ̀yìn àpọ̀nlé àbùkù lẹ́kọ̀ọ́ kódà àbùkù ló máa kàn ẹ ṣáà bá wa mí tẹ́ máa ti lọ tó máa ń gbádùn ọ̀rọ̀ yín àwọn Yorùbá yẹn mi máa ń lẹ́nẹ̀ ní bíbá ẹni broda mi Kezi ẹ ti gbọ́n ẹ má lọ ní direction arákùnrin ti bí yẹn ọ̀ṣẹ́rẹ́ arákùnrin ti bí yẹn mo mọ omi tó ń mu láfíríkà tó wà mo mọ̀ pé omi tẹ́yìn mu omi dáadáa ni ṣẹ́yìn máa gbèmí lẹ́yìn Tinubu máa response sí lẹ́tà yẹn kẹ́ tó bá ń sọ tẹ́yìn máa sọ ṣé Tinubu máa response sí lẹ́tà bàbá Akíntóyè gẹ́gẹ́ bí ọmọlúàbí. Ẹ ṣé gan ni sà àmín àmín kódà gbogbo àgbáyé ló ti ń gbọ́ yín o orí platform bí 200 ló ti ń gbọ́ yín o mo ń gbọ́ yín. Bishop Adesina the money man. Okay. Ẹ̀yin náà ẹ má lọ bẹ́ẹ̀ yẹn náà ẹ yóò ṣe support mi kẹtẹ ìwò pọ́jọ́ birthday mi kẹ support mi
ẹ̀ẹ́dẹ̀ kọ́kọ́ wá kí mi síwájú àṣẹ fìyẹn gà mí ni ẹ̀yin ọmọ Yorùbá ṣe máa ń ṣe báyìí nígbà tí mo ní Tinubu máa response letter ẹ wá ní Tinubu ò ní response letter ẹ rí pa àti wá ń gbóhùn síra wa lẹ́nu báyìí ó yẹ gbóhùn sókè o mo ti dákẹ́ owó yìí náà ní ṣá kọ́ ọgbọ́n náà ó náà adviser wá jókòó wá draft letter wá dẹ̀ sẹ́ndẹ̀ sí bàbá Akíntóyè èmi fẹ́ ka rọ́nà náà tó bá yẹ pé yẹn ni mo fẹ́ ka rọ́nà náà lọ́nà lọ́ba o ìyẹn yẹn ẹ̀dá so tí bá fẹ́ gbọ́ yín dáadáa nísìnyí mo fẹ́ mọ bí tẹ́ ń lọ ṣe Tinubu ò fẹ́ ka rọ́nà lọ lẹ́fẹ́ máa mú báyìí nísìnyí o ṣẹ̀rọ ọmọ Yorùbá ó ní ká fi weekend sílẹ̀ ká fi ṣe fàájì Kóìkì tó wá di Monday make sure kó wá ṣe programu kí wá fún ẹ lésì padà ẹ mọ̀ kí mi ti kúrò ní tipẹ́ ilé ẹ̀rọ máa ṣàlàyé fún wa àwọn òsín lé tipẹ́ àti kúrò ní tipẹ́ okay bẹ́ẹ̀ni kò ṣe kọ̀ọ̀kan rẹ tí mo fẹ́ jẹ ẹ̀bọ̀ kí ló dé táwọn ṣe ń ṣe bẹ́ẹ̀ kí ni reason táwọn tó ń takú yẹn pé ẹ̀ ní lọ́sẹ̀ àwa fẹ́ lọ ẹ̀ ní lọ́sẹ̀ kí ni reason táwọn ṣe ń ṣe bẹ́ẹ̀ ìyẹn lèmi ò tí understand. níbo lẹ ti kọ́ Yorùbá sà. ẹ̀yin náà bó ṣe bẹ́ẹ̀ ṣe sọ yẹn ni tó èmi máa ta language yìí mo gbọ́dọ̀ make sure pé a pawó lórí ẹ̀. Okay. 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 Àṣẹ. Ó dá mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín torí pé mo rí pé Yorùbá ti yín ó lọ dáadáa ju tèmi lọ kí nìdí tá a ṣe fẹ́ gba Yorùbá nation tá a fẹ́ ní Yorùbá nation kí nìdí. àmọ́ tàbá ní ẹ má máa ní gbogbo ala èmi ò mọ̀ ẹ ṣàlàyé.
English mo máa fi ń ṣe yẹn àwọn èèyàn náà wọ́n gbọ́ English ẹ sọ Yorùbá sí wa à ń gbọ́ Yorùbá. ìdí tá a ṣe fẹ́ kúrò ní pé security lórí ilẹ̀ Yorùbá kò sí. Ah, gbogbo àgbẹ̀ wa náà ti pa tán. ah, gbogbo àwọn màmá wa tó ń kó oko tó bá bá wọn sùn tán wá. ah, ìyá àgbàlagbà má bá àgbàlagbà sùn kò dáa. ọ̀sùn gbogbo ẹ̀ ló ní evidence èmi tí mo ń bá yín sọ̀rọ̀ ẹ̀ mọ̀ mí dáadáa o. ọ̀pá ìyá ni wọ́n pa bàbá. Ah, ẹ má ẹ̀ka tó lọ bẹ̀ yẹn lálẹ́ yìí. tó o kẹ́lẹ̀ mọ̀ pé àwọn kan tá à ń sọ. tó tẹ bá dé Lagos ní Lagos fúnra rẹ̀ tó many school ló wà tó jẹ́ pé kò ní facility tó lè sọ pé wọ́n lè ní learning conducive learning environment. ṣé a lè máa wà bẹ́ẹ̀ lọ́nà o. àwọn tó máa rán sí wa gbọ́ngàn fúnra wọn gbádùn ẹ lọ sí bára. ẹ tí òbí tí bàbá ẹ tún já sí. mi ò lè kúrò jáde lágbo mi lọ rẹ́sì lórí bára because òun pọ̀ mi. èló ló ń gbà ní sára ilé àwọn tó wà ní sábẹ́. mo kí látọ̀ṣun state o Mr. Ayodeji. ẹ má dìgbì àwọn tó máa pàṣọ sí lọ́rùn tó máa ní kán wá èké sí abúlé ṣúgà fún wọn ẹ̀wọ̀n kan tó fún wọn jẹ́ni sábẹ́ ṣàtọ̀. a rí ọbẹ̀ tó níyọ̀. ẹ má bínú àwọn èkó tí wọn ọdún bá wàdíjọ́ kẹta wọn láwọn lọ ní fèrè àpẹyà ìfẹ́sà attack àwọn ní fídíò ọ̀bí táwọn pa ọ̀tún ní wọn là ń rí àwọn táwọn yẹn ń pa wọ́n dẹ̀ ń kó wọn lórí wọn fún wọn lẹ́fẹ̀ẹ́ ẹ̀ka continue with chile. bẹ́ẹ̀ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti papọ̀ àdéhùn wọn náà làwọn pé amalgamation láti 1914 ó ti expire ní 2014. báwo lẹ́yìn ṣe mọ̀ yẹn ẹ ní sùúrù báwo lẹ́yìn ṣe mọ̀ pé amalgamation yẹn ti expire. Ah, kí ló ń pè l'amalgamation kò yá wa kan kí ló ń pè l'amalgamation. ìyàwó àtìpàgbé tó bá yé mi lórí ṣe mọ́ sí ẹ ẹni pọ̀ pé iwájú orílẹ̀-èdè tá a máa pè mí lórúkọ náà fún wa. ẹ ṣé kò wá dàbí Ìgbò Haúsá Yorùbá Efik gbogbo wa 300 ethnic àwa wà lójú kan pé Nàìjíríà ṣé èèyàn ọ̀dà ni. kò dára láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá náà bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ní blessed memory. òun náà ló fà á nígbà tí wọ́n gbà nígbà yẹn pé kó ní kálukú ṣe kó practice regional government. àti federal region àti eastern region àti ní eastern region. òun ní kálukú nígbà yẹn lọ́kùn gbọ́mù yẹn. Ok. àfihàn ilẹ̀ Yorùbá àfikún kòkó àfihàn ilẹ̀ Yorùbá. first oil well tó máa kọ́kọ́ discover nílẹ̀ Nàìjíríà ní orí ìrírí ní west. owó àgbẹ̀ sílẹ̀ Yorùbá ṣe ni wọ́n fi develop ẹ̀. kí ló wá dé táwọn àgbẹ̀ wa lówó báyìí lọ́wọ́ nísìnyí. àgbẹ̀ olè lówó Fúlàní ti pa gbogbo àgbẹ̀. má ṣe o. bí mo ṣe mo fẹ́ ní fídíò mi láti gbé kúdà àdìgbì gbogbo mo ẹ má ẹ̀ka ẹ dáàdì tí ń lọ rest ìjà fi dáàdì lẹ̀ ìjà fi dáàdì lẹ̀. so intel sọ nísìnyí pé àjọṣepọ̀ wa pẹ̀lú Nàìjíríà kò lè dán mọ́rán. ẹ bọ àwọn kan sọ pé lórúkọ Jésù insha Allah láṣẹ Èdùmàrè ó máa dán mọ́rán. tó bá jẹ́ pé lórúkọ Jésù àti insha Allah ẹ wo Bangladesh. kí ló ṣẹlẹ̀. ọlẹ́ president wọn lọ kúrò lórí oyè obìnrin ọlẹ́ kúrò lórí oyè. ẹ ṣe yàmì alájíire kọ́kà ọ̀dà ok mo ń bọ̀ lọ́dọ̀ yín padà ẹ ti fi Yorùbá win mi tó bá pé English ni mo bá yín sọ ni màá defeat yín bọ̀ nígbà tẹ́ ti sọ Yorùbá níṣẹ́ ẹ ti ilẹ̀ win because you are just speaking this language I don't understand you speak this language I don't understand. Yes. ọ̀dà ok bí a bí bàbá yìí ní ká máa lọ mò ń bọ̀. ok táwọn èèyàn bá ti ń sọ òwe wọ́n fẹ́ ẹ ṣe gan bàbá mi tó bá ti ń lo òwe yẹn mo ti ń gbọ́ bàbá mi wọ́n pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ kí ló dé tẹ máa ń lo àwọn òwe báyìí tí kò ń yá àwa diaspora ẹ máa lo àwọn òwe báyìí ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ báyìí já sáré gbọ́n tó sọ mí báyìí. Very clear. We made a declaration saying that it's too late for restructuring in Nigeria.
You will remember in 1962 there was a massive problem in Nigeria when Awolowo was arrested. Our people talked to us. There was crisis for over 4 years that led to the coup. There was a Yoruba meeting of elders called the Yoruba Leaders of Thought. We relented. The thing continued. Yoruba has continued to lose ground since that time. In 1993, there was the annulment of the June 10 election. Sijuade, the former spoke and said Yoruba should go ahead and conduct an election. It did. It led to nothing. The same thing happened in 1988, just before the handover to the democratic elected government. Yoruba did not want to go for anything like Nigeria again. But then it failed. Look at where we are. Yoruba has been losing ground since 1914, and we are just tired. We are not for restructuring. It's too late for restructuring in Nigeria. It's too late for sovereign national conference. It's too late for resource control. What we want now is for the dual republic. And we are very categorical about that. We have made that very clear. We have made declarations, and we are very serious about our demands. Every region does go to its own things. Yoruba wants to go on its own because the problem that Yoruba has is Nigeria. Nigeria is the problem, is the impediment to Yoruba development. Is the impediment to Yoruba development. Without Nigeria, we will be where we are. 1962, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that every Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The patience of Yoruba with Nigeria has come to an end. This video was in 2017. Can you imagine? Video that boy was in 2017. Now, Afegbon tí bàbá wa sọ, the emeritus professor spoke on the Yoruba World Media. We have got the link to that, and I will play it now. Ẹ ti gbọ́ gbogbo tèmi sọ, but ẹ jẹ́ ká lọ gbọ́ ntí the emeritus, the leader of the Yoruba nation, the national leader, he spoke when everybody was asking, what is going on? Kí ló ń ṣẹlẹ̀? This will be the opportunity for you to know what Baba is telling us. Agbowó díẹ̀ lórí platform lẹ́nìí, but ẹ̀yin tẹ́ ṣe fẹ́ fún wa lówó birthday àtẹ̀yin tẹ́ máa ṣàdúrà à ń retí ẹ̀ throughout today. Owó ni gbà Ìjẹ̀bú kékeré ẹ̀ owó ni. Mo kẹ́ brother mi ní Germany, mo kẹ́ in diaspora. Ìyàwó Ọlájírè Kókàní, please complete this phorism. Victor Ajileyemi, restructuring with goats. Àwọn lè fẹ́ restructure. Shetima ní restructure my foot. Muslim ticket. Àdánwò. Tinubu, wọn náà ní response letter. Èmi náà mọ̀, I don't trust him láti bí báyìí síbẹ̀ yẹn, but the man that knew exactly how to mú Tinubu lẹ́pọ̀n, wọ́n ti rá lẹ́pọ̀n báyìí. Because the whole world is now aware that Baba Akintoye has advised Tinubu again. Lẹ́tà yẹn ẹ̀ tó bá fẹ́ copy ẹ̀ ẹ kàn lọ sí www.koikimedia.com ẹ bá ní interface ẹ lè miss ẹ. This is the time that we need to be careful with information to sọ pé Baba Akintoye sọ báyìí. No, Baba Akintoye knows how he will deliver the message that will then allow us to gradually, kò bá jáwa mẹ́ta, kò bá jáwa 1,000, kò bá jáwa 1 million, until the 60 million will assemble across all the 4 corners of Yoruba land. It will be very difficult for anybody to come and invade us. And if they try, ẹ̀gbọ́n tí Baba Akintoye sọ fún àwọn ọmọ Yorùbá, let's go this way. And that's Baba there that is going to address us. Ní agbára tí Ọlọ́run àápa níbi tó lérè gbogbo wa pátápátá, tọmọtọmọ, tọkọtọkọ, táyátáyá, tẹbítẹbí, tarátará, àní tí wọ́n ṣe àwátì ẹ̀ṣẹ̀. Báyìí dádì ẹ máa bá wa fún ọmọ Yorùbá kí ẹ bá wa sọ bí tá a dé, bí tá a ń lọ fún ọmọ Yorùbá
ní àṣálẹ́ wọ́n ti ń retí yín látijọ́ yìí pé kẹwàá ṣe kí ni ẹ wá bá wọn sọ̀rọ̀ ẹ bá gbóhùn sókè dájú ẹ ṣe kọ́ sàn. ẹ ṣe bọ́ sí ọmọ mi a ti súnmọ́ ẹnu ilẹ̀kùn tọ́lọ́run ṣí sílẹ̀ fún wa pé ká bọ́ sínú kọ́ńtì táwa wà kúrò ní Nàìjíríà. Ẹkùn yẹn ti wà wájú wa táwọn wò báyìí ó kàn ìwé ṣíṣẹ́ díẹ̀ ní àṣìṣe ẹ̀gbọ́n kájọ́bọ̀ àìjílẹ̀ fún kájọ́ wọ̀nyí Ọlọ́run ti blessing kàtà nípa. Sọ kò sí ìròyìn mìíràn mọ́jú wípé the day is coming. The day has more or less come. But we need to take care of àwọn kéde kan kéékèèké. Ó máa ń jẹ́ pé àwọn gàtà àti àwọn olùbá máa ṣe gbàtà bá ti bẹ̀rẹ̀ nìyẹn. A ṣe wọn kúrò lọ́nà báyìí. Àjẹ́ ń ṣe gbogbo ẹ̀ wọ́n gbọ́ sí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe gbogbo executive YSBM, World Council YSBM, deputy mi nílé George Akínọlá àti George Akínọlá, deputy mi ní diaspora Káyọ̀dé Ìmọ̀lá, mo kí gbogbo yín mo kí deputy general engineer Adéjúgbé, mo kí gbogbo yín àti gbogbo àwọn leaders YSBM in every state, in every local government area in Yorùbá land. Mo kí gbogbo yín o. A ti fẹ́ débi tá à ń lọ kò sí ìròyìn iṣẹ́ náà pọ̀. Adé mo lè sọ yẹn. Iṣẹ́ náà pọ̀. Àmọ́ náà tẹ́lẹ̀ pé bàtà bá ń súnmọ́lé á pọ̀ sí i. Iṣẹ́ náà wá pọ̀ sí gan-an ni. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mi ò ṣàárẹ̀. Mi ò ṣàìsàn. I'm up to it because it is God's will that we should have our country, and He is our enabler. So, Modupe, there is joy in store for us, joy unlimited in store for us. Lágbára Olódùmarè láìpẹ́ láìjìnà a máa dẹnu joy ẹ ṣé o. Ẹ ṣeun gan-an dáàbì ẹ ṣe àdúpẹ́. Bàbá wa Káyọ̀dé Ọmọọlá tí ó ní nǹkan tí ẹ fẹ́ fi kún nǹkan tí dáàbì sọ ẹ bá gbóhùn sókè. Ẹ ṣe gan ájì àpín náà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ló ti ń fojú sọ́nà pé bàbá ní ó ní nǹkan tẹ́ fẹ́ sọ ẹ sọ fún wa ẹ jẹ́ ká bọ́ síta ẹ jẹ́ ká jáde. Ẹ̀gbọ́n tí wọ́n sọ ni pé ẹ jẹ́ ká ní sùúrù. Wọ́n ní tó ṣe bí òwe ọ̀ní tó ń gbé ìyàwó bọ̀ òun gan-an pé so ètò ń lọ eléyìí ó ṣe pé bí a ní ó ń bọ̀ àwa lọ àjókòó ẹgbà míì gẹ́gẹ́ bí dáàdì lè máa ń sọ mọ́tò mọ́nì là ń ṣiṣẹ́ èmi ẹgbà míì ẹ̀mejì ẹ̀mẹ́ta là ń ṣèpàdé lójúmọ́ èní igun àti ṣèpàdé so kò ní pẹ́ dé mọ́ nǹkan tí mo lè sọ nìyẹn mi ò ní fẹ́ fọjọ́ sí pé ọjọ́ báyìí àbọ̀ ọjọ́ báyìí àmọ́ káwọn èèyàn fojú sọ́nà a ti fẹ́ parí ètò ẹ jẹ́ ká ṣètò yẹn ká mọ̀ pé bẹ́ẹ̀ ni o ètò yẹn ó ti múná dóko dáàdì àbẹ̀sọ fún gbogbo àpé ókè o ẹ̀yin ọmọ Yorùbá o ilé ti tó lọ o ó yá ẹ jẹ́ ká bọ́ síta so ẹ jẹ́ káwọn èèyàn wà kọ́yìn ní sùúrù fún wa ẹ má ní wọ́n ti sọ pé ìjọba ìbáyìí ní àti sọ pé ìjọba ìní o ẹ ní sùúrù fún wa láìpẹ́ láìpẹ́ ètò tá à ń ṣe àti fẹ́ parí ẹ̀ let us just nǹkan táwọn olóyìnbó ní dot the I and cross the T's so ìyẹn là ń ṣe mọ́wọ́ sí pé ètò tá a máa fi ṣèwọ́de àti fẹ́ parí gbogbo ẹ̀ so káwọn èèyàn ní sùúrù fún wa ìyẹn jẹ́ nǹkan tí mo máa fi kún nǹkan tí dáàdì ti sọ ẹ ṣe gan. ẹ̀yin èèyàn mi tẹ́sí mọ̀ èmi náà ni ọmọ Mariam
Abraham Aláoyè ọmọ bàbá bẹ̀. So now, let's go back and hear more from our leader. I think Bobo, I think God tí wọ́n sọ bọ̀, ẹ jẹ́ ká gbọ́ the other part. Personally, everybody, mo bẹ̀ yín, bá a ṣe ń dúró yìí, bóyá ọ̀tún náà ló máa yá abẹ́rẹ́jà ẹjọ́ mẹ́rin ní àbíjọ́ márùn-ún èyí ní ọ̀pá ọmọ. But between now and the day ẹ máa kúrò mi wípé ẹ jáde o, between now and that day ẹ máa múra, ẹ jẹ́ kí kálukú máa múra. Òótọ́ tó lè bá wá lórúkọ èèyàn ọkùnrin lè tiẹ̀, but ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n á ti ṣètò fámìlì ẹ̀ àti díẹ̀ sọ́dà tó lè bá dé wọ́n á ti ní agbára láti kó lójú. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀, ká get ready. Gbogbo nǹkan tẹ́ bá rò pé ẹ ní ìdí ẹ máa ní ìdí ní ìrìn yẹn kẹ́ ti ṣe sílẹ̀. Ẹ má sọ pé ó di tó yẹn. Wọ́n ti tẹ̀ ẹ́ jẹ́ kó lọ́jọ́ ọjà ẹ̀ṣẹ̀ wọn lọ máa kọ́ yìí. Ẹ máa fi ṣe kó lọ lọ́jà o. Ẹ má jẹ́ kó lù bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀ẹ̀ láì ká díẹ̀. Ẹ bá ra oúnjẹ ẹ fi díẹ̀ sílẹ̀. Ẹ fi ṣètò pé sọ ẹ̀ sílẹ̀. Ráàlì yẹn lè fi ní environment ìṣòro òkúrò níbẹ̀ bẹ́ẹ̀ wájú lẹ́ẹ̀nìkan gan-an ló máa dúró tó gba máa ṣe láti ṣe for the education of it. So tó bí bá ń pa ìwà lè wọlé kó ní ẹ̀ṣọ́ oúnjẹ wọn wà wá kó kó lè padà. Aṣọ funfun kí gbogbo wa wọ̀ kí gbogbo wa ká wọ aṣọ funfun. Ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn nísìn, kò ń ṣe pé ńgbà tèmi bá wá dé tí mo ní aṣọ funfun ni wọ́n máa wọ ó, kẹwàá ní Kóìkì ló ní aṣọ funfun la máa wọ ó. Mo kàn ń clear èmi náà ti lọ ra fìlà funfun wò ó Kóìkì Media mi, kódà àwọn staff wa mo ti rán wọn ní aṣọ white kọlọ́ra, wọ́n dẹ̀ máa print Kóìkì Media fáwọn staff tiwa, àwọn tó máa wọ press wá fi sí lẹ́yìn. Ìwọ náà tètè lọ ra aṣọ funfun, ó ní láti ṣe lọ ra aṣọ funfun. White lélẹ̀ tí mo wọ̀ náà nísìn, tó bá ní white nílé lọ kalẹ̀, tó máa péjọ tó bá fẹ́ gbé wọ̀ á ti dọ̀tí. Àwọn yonkan ti ń pariwo 4x4 flag, kò ń ṣe pé flag ta ní tẹ́lẹ̀ wọ́n ló ti expire, no, ó máa lẹ̀ mọ́wájú ilé ẹ bá bá ẹni tó bá bíbà bẹ́ẹ̀ dá kó wá yọ kúrò nígbà tó bá fi síwájú ilé ẹ, ògùn fi pa nìyẹn. Forí flag yẹn wàá fi síwájú ilé ẹ báyìí, ìjọ tí bàbá bá ti rẹ jáde o, ibi tó da wàrà kọ sẹ́nu ilẹ̀kùn ẹ tó máa wà visible, tó òrùn máa ta sí, òkè ló bá ń gbé ni nà sókè, igi ọ̀parun ló bá lè lọ tètè gẹ́ẹ̀tì ni rí mọ́lẹ̀ kó gbé flag síwájú ilé ẹ. Bàbá ẹni tó bá sọ pé ilẹ̀ tó gbé flag sí yẹn kó wá yọ kúrò. Now there's another message that came out, bó ṣe rántí nísìn, I was almost going to forget this. Ẹ̀yin landlord and association, àwọn ọmọ Yorùbá ní sọ fún yín pé gbogbo threatening àwọn ọmọ tó wà nínú ilé yín tó ń ṣe Yorùbá nation, ẹ má fi ilé yín kó máa ilé yín máa ṣòfò ní o. Ṣẹ̀rí ilé tẹ̀ ń wò yẹn ẹ máa fi ṣòfò ní o. Don't threaten any Yoruba sons and daughters that are living in your house right now because they are doing Yoruba nation. But no, àlegbà kó ṣe Yoruba nation bíbá yóò máa kọjá their work. Anybody tó bá gbé wá bá mi ní case, ó fẹ́ fi ilé ẹ̀ ṣòfò nìyẹn. -1 nílé tẹ nílẹ̀ Yorùbá nìyẹn. Bomb bastard. Wọ́n ti ní kí n sọ fún yín. From all the way Kwara down to Lagos State, ní any right láti sọ fún ọmọ Yorùbá kankan pé kò lè gbénu lẹ́yìn tó ló ń ṣe Yorùbá nation. Ilé yẹn ó fẹ́ jẹ́ kó látòkè délẹ̀ ó máa ṣòfò ni. Ìta máa ṣe fún lẹ́yìn àní sọ fún wọn. Don't threaten anybody in the apartment that they've rent. Kò bá jẹ́ face me I face you ló ń gbé flag síta nígbà tí bàbá bá ti ní ká jáde. Tó o bá lówó láti ṣe flag, kò bá jẹ́ ewé ni lọ gé ewé tó dáa. Mo sọ fún ẹ pé by now sórí èmi náà ní igi tó pọ̀ níbí báyìí, mo tẹ̀ ní kọ́ bá mi lọ́ọ́ gbẹ́ ní àwọn kankan wà tá a sì tún máa ṣe sí àlè fi hàn wọ̀nyí lórí social media. Mo ní 12 níbí báyìí, àwọn kéékèèké tó dẹ̀ lè wọnú báàgì mi ní backpack mi
tí bá kó 12 yẹn sínú ẹ̀ ó máa wọnú ẹ̀. Èmi wà a máa fi na flag, èmi wà ìzọ̀búzọ̀bú èyí ibà èyí ìzọ̀bú èyí ibà ìzọ̀búzọ̀bú. Géègì igi wà lẹ́gbẹ̀ẹ́ ilé ọ̀fẹ́ ni ó ragi má sọ pé ó fi lọ ragi ká fún ẹni lówó no má sọ pé lọ wá àdá tó dáa kó wọnú gbólẹ́gbẹ̀ẹ́ kó ṣá igi ọpẹrun kó ṣá èyí tó dáa èyí tó nídìí kó gbẹ́nu ẹ̀ sókè dáadáa bíi 6 kó tọ́jú ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀. Ṣọ́nà orí wọn sán ni wàá mọ tígi bá ń ṣe. Gbogbo nǹkan lẹ́ máa lọ mú sílẹ̀ inú igbó yẹn ẹ̀yin mọ̀ nǹkan tẹ́ lè lò ẹ lọ wá síta mú òótọ́ gbogbo nǹkan mi wá ẹ máa láti lọ fowó ra níbọ̀ yìí tó bá lè gé lọ́fẹ̀ẹ́ wọnú igbó lọ kó lọ mú jáde rányàn níṣẹ́ ẹ̀yin tẹ́ wà nílé ẹ̀bùn tẹ́rú tẹ́ ṣe máa ń bẹ̀ wọ́n tẹ́ máa ń lọ́bì fún 5,000 ẹ lọ́bì nísìn fún 5,000 kẹ́ lọ ra nǹkan pamọ́. Àkóríkè àlówó láti ra oúnjẹ sílé kí ni máa ṣe sí yẹn ṣàlè bọ́ gbogbo yín ni ṣé gọ́ọ̀mẹ̀ntì ni wá ní àìtí ṣe gọ́ọ̀mẹ̀ntì náà ìlú òyìnbó ló ń bá àwọn èèyàn yòó. Àwọn ọmọ Oòduà ní san fún wọn lóúnjẹ ní skul ọ̀fẹ́ Monday to Friday mò ń sanwó dínà kínní wọn àwọn kan sanwó èmi ò san ọ̀fẹ́ ni ṣáà ti gbé wọn dé skul before 8:15 láàárọ̀. We will come out so bàbá ti sọ white match wá ní ọ̀dọ̀ Koiki ló ti gbọ́ wá tó bá ń sọ bẹ̀ wá ní bàbá Akíntóyè ní aṣọ funfun la máa wọ̀ má ní Koiki ló ní aṣọ funfun lẹ máa wọ̀ torí èmi máa ṣó fìlà tèmi nílé méjì ni mo fún un ní kọ́bá mi rà mo ti ní káwọn staff mi náà kọ́ lọ tètè rà sórí brand new ni aṣèlọ́ra ni wọ́n ṣe bá mi mú dé láàárọ̀ yìí ni èmi náà rán wọn ṣẹ́ èmi náà lówó mò ń squeeze ara mi ni ẹnu bàbá Akíntóyè mo ti gbọ́ pé ẹni tó bá ń jàjàgbára òun lówó lọ́wọ́ àárọ̀ yìí láti sanwó mixella kíyàn máa sọ pé Koiki Media lówó láti sanwó mixella lánàá àárọ̀ yìí ti Peter Ọládélé send £50 sterling náà £50 prince send £40 change tó kù ló wà lákàntì àwọn ọmọ Oòduà tó ń pè mí ní sin owó lọ́fẹ́ gbà lọ́wọ́ mi tó máa fi lọ jẹ dínà èmi ò ṣáà sí ilé. So don't think that because we are here in tí mo lè fi rówó mo ti restrict ara mi for 5 years mo ti sacrifice ara mi I'm not complaining. Táṣìírí bá ti ń bò àárọ̀ yìí nísìn la ṣe san mixella ká tó bẹ̀rẹ̀ program ni mo ṣe san 1:31 p.m. hour ní 5 o'clock that was about 3 hours ago. So ìwọ náà wá lọ́bì ẹni tó máa fún 10,000 ra gàrí bu díẹ̀ pamọ́ má jẹ́ kíyàwó ẹ rí tọ́jú ẹ̀ pamọ́ sílé wo èmi náà ní kúlíkúlí ní bíbà gbogbo tí máa kó dání nìyẹn sínú báàgì mi torí mo ti yọ brand ẹ̀ kúrò kúlíkúlí akọ́mọ ló lè kúlíkúlí ní máa fi sínú bápà máa fi gàrí sí ara mi lójú títì bẹ́ẹ̀mi gan rí bottle water máa bá yín mú pure water ìdí náà ti wà ní Áfíríkà ṣe díẹ̀ níṣẹ́ tí ìgbẹ́ bá dẹ̀ máa mú mi máa ra oògùn ìgbẹ́ dìgbẹ́dìgbẹ́ máa mú dání gbogbo nǹkan lè máa múra sílẹ̀ àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé tó bá rò kó bá jẹ́ wọn rán nínú mú àbèrè dání mọ̀mísí mi gan ní London ní àbèrè tó bá dọ́dọ̀ mọ̀mísí mi ti bá pa àwọn ọmọ Oòduà ní sí ti bá ní you want àbèrè wọ́n máa ń sá wọn náà no we don't want àbèrè mo ní o lè máa jẹ sweet kò máa fẹ́ àbèrè mú àbèrè dání. We are coming out kò sí àní níbẹ̀ òun ẹ̀ ń gbọ́ lẹ́nu bàbá nísìn bọ̀ bàbá ní ẹ fáwọn ní díẹ̀ sí time díẹ̀ sí àti mọ̀ báàdé fọjọ́ sí àbí summit London lọ ti sọ pé ó máa di 26 to 26 1 month ní May láti pariwo May a mọ̀ pé ohun Elédùmarè bẹ́ẹ̀ èmi gan ti change the plan mi nísìn I am just updating my children mo ṣe update mọ̀ sí mi láàárọ̀ nípa plan mi I can't disclose that with you lórí social media ó mọ̀ mi rí kí n fún ẹ ní plan mi mò ń bọ̀ mọ̀ sí mi àti ìyàwó mi ní àtàwọn ọmọ mi mo lè sọ fún mo ṣe update mọ̀ sí mi láàárọ̀ yìí nípa plan mi òfin ìpè kò wù mí kí n padà lọ London ni bí ìtẹ̀ nìkan tí mo ṣe London màmá wọ public transport màmá káàkiri but I'm happy where I am ìyà ò dẹ̀ jẹ mí but the pain that Baba Akíntóyè is feeling for us is that a máa push out ìwọ má béèrè pé kí ló máa ṣẹlẹ̀ after the rally ìwọ fìyẹ́lẹ̀ fún Baba Akíntóyè tiwa ni pé ká jáde ká assemble 4x4 flag because program yìí máa tán nísìn very soon ibi tí mo fẹ́ ká gbọ́dé nísìn nìyẹn so that kémi náà lè ṣe kéènì kí n lọ ní time with my family but yẹ ká gbọ́ díẹ̀ sí nípa Baba Akíntóyè so that bóun ẹ̀ kó wá sọ pé ògbọ́n tí Baba Akíntóyè sọ I can't help you a lè gbó bàbá yìí lẹ́nu
bàbá mọ̀ ju gbogbo wa lọ lẹ́tà bàbá ó sì ń jà ràn ìràn l'Àbújá ó ti da gbogbo Àbújá rú ó ti da northern part of Nigeria rú torí gbogbo wọn lọ́ka Punch news Punch ó dé Sokoto gbogbo wọn ti rí pé bàbá Akintoye sọ pé Tinubu negotiate now tábà ti jáde ní negotiate o tábà máa negotiate gbàsìgbòsì ní àbẹ̀ lọ sí outside Nigeria ni o kò ń ṣe inú Kútọ́nù lọ́ọ́ máa negotiate pẹ̀lú bàbá Akintoye o neutral ground láti máa lọ negotiate and that negotiation is still Yoruba exit so wọ́n ti ń bá mi fa account number síta ẹ jẹ́ ká kọ̀ máa rí àwọn láti díẹ̀díẹ̀ bó bá jẹ́ 5,000 náà ni ẹ jẹ́ ká tẹ̀ àwọn staff mi a máa sanwó fún wọn lẹ́ni oṣù ti parí àwọn òṣèlú tó kàn staff ọ̀gá lówó ọ̀gá olówó mo gbọ́dọ̀ sanwó so ẹ fún wa ní support yín gbogbo ẹni tẹ́ ti dá sí láti ìjọ ìrìn àdúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ ká kọ̀ gbọ́ díẹ̀ mo tún sọ lẹ́ẹ̀kan sí bàbá ló ní a máa wọ white tó má ní Koiki nígbà tó bá dénú group ẹ o Koiki ti sọ pé a máa wọ white wà á ní bàbá Akintoye ní a máa wọ white ẹgbọ́n sókè dáàdì. then bẹ́ẹ̀ yìí tẹ́ wà ní diaspora àwọn èèyàn yín tó wà nílé tẹ́lẹ̀ máa ń ṣèrànlọ́wọ́ ránṣẹ́ sí ẹ̀ṣẹ́ sí wọn báyìí o ẹ̀ṣẹ́ ránṣẹ́ sí wọn in preparation báyìí ẹ̀ẹ́dẹ̀gbẹ́ tó pọ̀ ní bí ti tẹ́lẹ̀ as far as Nigeria is concerned ó ti tán ọmọ kan ló pòwe kan fún mi ó wá kí mi láàárọ̀. ẹgbọ́n bíbá yó ẹgbọ́n bíbá dáadáa o. bàbá ọ̀fọ́n àti tọ̀sí gbẹ̀gìrì ó ti di kí kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ dání. owó yẹn ó interesting gan màmá àgbà ti ọbẹ̀ gbẹ̀gìrì. ẹgbọ́n bíbá yó. ó dẹ̀ mú ẹ̀kọ́ ó rà pẹ̀ sí ewé ẹ̀kọ́ kékèké méjì fún àwọn ọmọ méjì fún àwọn ọmọ méjì fún àwọn ọmọ tó gbà tí gbogbo wọn dẹ̀ wá dé bóyá màmá fẹ́ kọrí ni o àbí màmá ń tó ṣe festival òrìṣà ẹ̀mí ẹ̀ pọ̀tó gbogbo ń ṣàwọ̀ kátó wá sọ̀rọ̀ àmì màmá gbàgbọ́ ọ̀rọ̀ pé gbogbo ọbẹ̀ gbẹ̀gbẹ̀rẹ̀ tí màmá sè very good soup àwọn àdìgbò wà pé èkúté lé ó ti wọnú ẹ̀ ó ti tọ̀ sí wọ́n rí báyìí tó ń jáde tó àbùjáde tó sọ̀rọ̀ so ẹgbọ́n bíbá àwọn Fúlàní ní èkúté àwọn ní ọ̀fọ́n tó tọ̀ sí Nàìjíríà o wọ́n ti dàrú kò tọ́nà mbẹ́ mọ́ Tinubu àwa ò lè kọ ẹnì kankan lára àwọn tọ́lọ́run dáhùn wa tọ́lọ́run fún wa Tinubu ọmọ wa ní ẹ̀gbọ́n wa ní àbúrò wa ní and so on everything but ó dàbí pé kò ráyè tiwa rárá. kò tẹ̀ ráyè rárá ní dáàdì. In the first 12 months of his administration, agbọ́dọ̀ wọn pa wá nígbà tí Buhari àti ẹ̀dùnmọ́ because Buhari ò ní interest àti ẹ̀mọ́yé èèyàn wa fún pàgbà yẹn. Àwọn ọmọ ọjà ṣe statistics kan tó kó jọ only 29,000 Yorùbá people were killed in the 8 years of the Buhari presidency. ẹgbọ́n bí ayé. Bẹ́ẹ̀ ní láwùjọ gbà statistics náà jáde. That is Nigerian National Bureau of Statistics, official. And in the first 12 months of Tinubu's presidency, one to 15,692 Yoruba people. 15,000. 15,000. In 2 years, ọdún méjì. When Buhari was in power, we lost 28,000 in 8 years. Tinubu ti ṣe 2 years àti lose 15,000 ọmọ Yorùbá. You might start saying Koiki how? Jẹ́ nǹkan fún ẹ ní just brief chinchini àwọn tí bí a recollection ẹ ó kọ́ lè tálì. Ní ó ti lọ pé 3 weeks ago ní Ìbàdàn ọmọ òkókó tó bí wọ́n jù sómi. Wọ́n nàbí. Wọ́n bí ọmọ kan náà ẹ rántí pé mo play video ẹ̀ fún yín
tọ́nà gbé lọ sí 4 hospital ọmọ yẹn padà kú ni ó di méjì ṣé ká tó máa kà lọ. These are not people that were killed by even terrorists o. So akíbàbà àgbà wọn adalẹ wa kó wa délẹ̀ lórí ẹ má ká gbó wọn lẹ́nu transformer gbogbo wa ló hot tèmi gan hot tẹ̀yin gan hot but we must understand that Baba has the interest of gbogbo àwọn ọmọ Yorùbá. So ẹ ká kọ sáré gba last call yìí ká tó máa lọ ẹ bá mute background ẹ ti wọlé alàgbà tó ń pè ẹ bá mute tẹ fi ń gbọ́ wa yẹn ẹ bá mute ẹ ṣe gan ni sá ẹ bá gbóhùn sókè. ẹ ṣeun bàbá ẹ kú ètò. èyí náà lè máa bá wa wrap it up ẹ wá fàdúrà lé lórí tó dáa tí ń lọ lé báyìí ìrìn àjò wa ṣe àdúpẹ́ fọlọ́n. Yes sir. Ìgbà ọdún kan ni. Amen. Ẹ̀mí yẹn á gùn. Amen. Ẹni ẹlẹ́dọ̀ nígbà ṣe ń ṣe. Amen. Ilẹ̀ ìlérí tẹ̀ ń pariwo ọ̀sán tòru tààrọ̀ ìrọ̀lẹ́ ní ṣìṣẹ́jú any opportunity ẹ ti tún fi bá dé yín lẹ́yìn ẹ ti tún fi orí Yorùbá Nation náà lẹ fi ń polówó látàárọ̀. Ilẹ̀ ìlérí náà àjọ débẹ̀ gbàtí àsókè ni àjọ jọrọ ọbẹ̀ ni ojú òní tì yín. Thank you very much. Ẹ kú iṣẹ́ takuntakun gan. Thanks for your unrelenting effort despite the odds from left and right, discouragement here and there. You remain resolute and formidable. Ojú òní tì yín o bàbá. Ẹ ṣe àfihàn ń ṣe o. Ọlọ́run àdúró tì yín sá. Mo kí yín lẹ́yìn in fact àwọn ọmọ mi pọ̀ in fact because ọmọ mi kan àná ní bá di ẹ̀. Nígbà tí mo wá rí pósì yín lẹ́nu pé nígbà tí mo rí pósì yín lẹ́nu pé bá di yín lẹ́nu ní wá. Of course the last year we also congratulate you. And say we in fact as a flyer kan so for me say píìkì déètì yẹn pé may ni mo ṣe wá píìkì ẹ̀ dáadáa ń sìn lágbára Ọlọ́run ìgbà ọdún kan ni many happy returns in God's name. Mo wá fẹ́ kí yín pé kú iṣẹ́ Yorùbá Nation àfi mo gbọ́ rántí arákùnrin kan náà tó yí ìyàwó ẹ̀ wà nínú oyún tí ọsítà kan kọ̀. Oh yes bẹ́ẹ̀ni tó ní àjọkẹ́ má kú ó padà kú náà ni wọ́n rejected hospital. mélòó at least èèyàn méjì lọ ti contact mi ní kẹmọ̀ pé èèyàn kan wọ́n pa àkọ́ náà àwọn èèyàn wa kan náà àmọ́ tó ṣẹlẹ̀ wọ àwọn ọmọ wa ń ṣe rìpọ́tẹ̀ lọ́wọ́ ní Ẹ̀pẹ́ ní mo ń gbọ́ ìsà ó ju 15,000 èèyàn tó ti gbẹ̀mí mi tán ti pa. kábíyèsí ẹ fi yẹn sọ́wọ́ òsìsà rẹ́kọ̀dù náà sọ yẹn is more than 15,000 souls that have died lẹ́nu ìgbà tí bàbá yìí wọlé. Unbelievable. Of course a lè máa fi allegedly sí somehow but that is the father truth Ọlọ́run gan sí mọ̀. Àwọn gangan kò ń ṣe wọ́n ti sin wọ́n sí but they are dead cause. Nǹkan tí economic is dead kí la tún wá sọ kí lè fẹ́ mention tí ò kú so it's more than 15,000 ọ̀kan kan ṣáà wọ́n máa dé mọ́ bẹ́ẹ̀ so ojú ò ní tì wá Ọlọ́run amúwadélẹ̀ lérí it's not that is the best. This is the only solution to what we are facing. Yorùbá Nation no going back. Ọlọ́run adẹ́múwadélẹ̀ lérí náà. Akí bàbá wa Prọbanji Akíntóyè. Àwọn tó ń bá ìrìn àjò orí tó ń fẹ̀ ní gbé lọ. Kò sí rọ́ńbẹ́ kátànṣá lọ máa múra ni. So bàbá tó sọ wọn pé ká múra lóṣù àtàwọn tó ń fi yẹn ká fi géèjì ẹ̀ ṣe kò tó ń di yín. Ẹgẹ́ kan ń bá ìrìn àjò yẹn rìn ní àwọn multitude nìyẹn so
ọlọ́run á ràn wá lọ́wọ́ Amen. agbára ọlọ́run Amen. àti iléeṣẹ́ yín ò ní jóná Àmín. ọlọ́run á máa dì yín mú. Amen. Bàbá kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo fẹ́ bọ́ stress lé mi lè rántí but mò ń gbọ́ torí mò ń gbọ́ program yẹn live. Bàbá yẹn ní àwọn mídíà tó jẹ́ ti Yorùbá tó ń ṣiṣẹ́ yìí pé kán jọ kán tẹ̀sán mọ́ ọ̀rọ̀ yẹn and that is one of the things I want to mention. Mo mọ̀ pé gbogbo wọn náà ń gbọ́ báyìí. We shouldn't deviate. Kájọ ká lo channel wa yìí gẹ́gẹ́ bí bóyìí náà ṣe ń ṣe tiẹ̀ yìí kájọ ká ti tẹra mọ́ kínní fún ìpolówó Ọlọ́run ló máa lè ká ràn wá lọ́wọ́. Àmín. Ẹ ṣé gan ni. Níbo níṣẹ́ ọ̀rọ̀ flag yẹn níbo ló ń dé níbo ló ń lọ torí àwọn tó sì fẹ́ support yín lórí ọ̀rọ̀ flag tí ẹ̀ ń bá ṣe lọ ẹ má disclose the location bí tí ẹ ti ń produce ẹ ti send evidence mi mo ti rí kò ṣe pé ẹ ṣe ń sọ fún wa kódà àwọn tó ń fún yín lówó gbẹ̀mí mo ní ẹ má send àtúmọ̀ máa trust ara wa tì ní kílẹ̀ send èyí báyìí rẹ ti gbà gbogbo èmi send ẹ̀ sẹ́yìn nígbà tó mi bá ń gbowó lórí platform mi ni but ẹ ti send ibi tó ti ń produce tí wọ́n ti ṣe sílẹ̀ àwọn tó ti ṣe níbo lẹ bá ṣe dé àti pé kí ni advice torí pé lẹ́yìn ànígbà kọ́ọ̀lù mímọ́ kí ni ìmọ̀ràn tẹ́fẹ́ fáwọn èèyàn wa ṣé dandan ni kó ṣe flag torí àwọn kan láwọn lówó ọ̀nà wọn àwọn kan ní lágbègbè àwọn nípínlẹ̀ àwọn ó dà pé wọ́n ní lè ṣe torí àwọn printer ń bẹ̀rù àwọn ìjọba. Ẹ ṣeun bàbá wa inú mi dùn fún ìbéèrè yẹn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo ọmọ Yorùbá pátá for their support. Bàbá ẹ mẹ́ṣẹ̀ nǹkan kan in fact àwọn kan tiẹ̀ ti sọ pé wọ́n ní kán má dá wa náà péjẹ la fi ń ṣe cash out the right up is there just like mo ṣe attack everybody left and right but àwọn tájọ ń rìnrìn àjò yẹn wọ́n mọ̀ pé àwa ò ń ṣe àgbélẹ̀rọ wọ́n dẹ̀ mọ̀ pé we will never betray this trust and we will never. So adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bíbí tá a bá dé iṣẹ́ yẹn ń lọ lóò a kì nílò support but bó wá ibi tá a bá ti bá dé àdìbò report ẹ̀ tẹ́ àmú but there is something bàbá wa kan fún wọn ní on contact yín in fact wọ́n wá pè mí lánàá wọ́n dẹ̀ ti mẹ́sẹ̀gì ní ìjẹta but àráyé sọ̀rọ̀ torí àwọn iṣẹ́ kan tí bàbá wa bẹ̀ wá tí mo lọ up and down torí ẹ̀ yẹn bàbá wa prof Akíntóyè mò ń sọ so dábàá sọ pé bàbá ká kúkú là dáadáa so ẹnu iṣẹ́ yẹn la wà so bàbá yẹn wá àwa pera lánàá on my way coming back àjọ sọ̀rọ̀ bàbá yẹn wá náà ti contact yín from South Africa so wọ́n wá ní ẹ̀yin lẹ fún wọn ní nọ́mbà mi pé kán kúkú pè mí bàbá yẹn wá sọ nǹkan táwọn màmá wa kan ti pè mí fún lórí ẹ̀ tí mo dẹ̀ fẹ́ tí gbogbo àwọn Yorùbá tán gbọ́ wa tán gbọ́ báyẹn lórí ọ̀rọ̀ flag yẹn màmá wa kan à ń pè ní òkú ṣàgbà wọ́n kọ́kọ́ pè mí lórí ẹ̀ màmá yẹn ló point out pé ká correct star àti gold colour two ìyàwó ẹlẹ́yìn ìyáàfin ẹlẹ́yìn Ọbáfẹ́mi ní UK náà wọ́n contact mi náà lórí ẹ̀ dẹ́yìn bàbá yẹn náà tún wá pè mí iná dẹ̀ ń sọ ni pé wọ́n ní ká jọ ká ṣálẹ̀jì anájì wa lórí small flag kó pọ̀ pé kò sẹ́ni tó máa rí láàjì yẹn ìyá lọ́jà gbogbo ẹ̀ àtọ́ máa mo wá ní wow that is a great ta gbọ́dọ̀ kíyèsí pé 4x4 nǹkan yẹn ó dáa pé bọ̀ tán tún lè máa há ìyá òkú ṣàgbà sọ pé àwọn ọmọ kéékèèké nísùn àwọn rántí ń gbà tán ṣe báyìí ìyá wa ilé náà ń sọ so immediately mo gbéra àwa lọ kìsáìnì kékeré sí 8.2 by 5.5 inches òun lè rí tá a display lórí social media yẹn ṣùgbọ́n bá a ṣe ń wò lórí social media yẹn gbogbo èèyàn ọmọ Yorùbá ó máa lójú àwọn èèyàn ó lè dàbí pé bóyá a ti ní púpọ̀ ní warehouse rárá o kò tí ẹ̀ sí pọ̀ kò tí ì tó nǹkan kan so àwa nílò ìrànlọ́wọ́ fún yẹn fún kéékèèké yẹn náà ká lè ṣe kó pọ̀ oníkálukú wá lè ṣe ń bi tó wà pàápàá jùlọ àwọn tó máa ń rò pé bóyá ti náà fẹ́ fi ṣe cash out èyí tàkọ́kọ́ tá a ṣe a design a send fíjì àbí ti kó red drop oníkálukú gan lè máa lọ máa ṣe ìyẹn gan tẹ̀sùn náà tó dẹ́ lómi ò mọ nǹkan tá à ń là kọjá ń bi tá a wà ó máa nǹkan tó máa ń calculate èèyàn kan wá sórí platform wa lánàá ní some days ago ó ní àmọ̀jù kan máa gbowó lọ àwa bí òun léèrè gangan nínú ìrìn àjò yìí èló ló ti contribute rí lọ́dọ̀ tiwa
Then àwọn tó lòun coordinate èlò náà ti. So people just say, so we now say, instead of you abusing us, oh yeah, take the PDF, correct draw, go and do it on your own. So àti kékeré àti ńlá, we have the correct draw, we have the PDF. Kò ní the toro design wọn àgbà lọ́wọ́ ẹ̀, but you don't need to design. Have the designer, we send it to you, you do it over you. But eléyìí táwọn ń pèsè àwọn tó ń believe nínú wa à ń ṣiṣẹ́ lórí ẹ̀. Then another question ni pé bóyá ẹni tí ò bá ní owó tàbí bóyá ibi tó wà, inú mi dùn gbà tẹ́ ẹ sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, lẹ́ni tí ò bá ní ó dàbí ìgbẹ́ tí ẹsẹ̀ àwọn èèyàn wa kan ti máa kóòdì táìmù tá a fẹ́ lò kíní yẹn gan bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ yín. Because àwọ̀ṣẹ́ ọ̀kìtà bàbá bá ti sọ̀rọ̀ la bẹ̀rẹ̀ sí make use of it. Bọ̀tẹ́ wá lẹ́ni tó bá di pé at that point ó wá di pé kò rí ó lo ewé, that's wonderful. So nǹkan tó bá ti káyàn mọ́ lọ́wọ́ at that point of standing for our freedom olóníkàlùkù àlòmí tó wà, ṣùgbọ́n lágbára Ọlọ́run níbi tá a wà a máa méjọ pé ìwọ̀nba tá a ṣe àtàkùn lè jẹ pẹ̀lú ilé ìtọ́ ẹlòmíì náà ti ṣe ibi tó wà kó máa bára wọn. Àwọn ilé ìdálẹ̀ ti ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló wúlò pàápàá lágbára Ọlọ́run. So ibi tá a bá dé ní sin production yẹn ń lọ lọ́wọ́lọ́wọ́, abẹ̀tì tó fẹ́ ṣe sí ẹ má gbàgbé pé tájẹ́ẹ̀tì wa lórí ti fọ́ gbogbo ilé ìta tájẹ́ẹ̀tì pa fẹ́ ṣe 1,000 pieces ni. So ti 4x4 yẹn a decide pé 800 tẹ́lẹ̀ ṣùgbọ́n àti reduce ẹ̀ sí 700 torí gbà táwọn ìyá wa sọ pé ká ṣe kéékèèké àwa decide pa máa ṣe kéékèèké ní ìwọ̀nba ẹ̀ dẹ́yìn ẹ̀ta láṣọ ìwọ̀nba ẹ̀. So bí gbogbo ẹ̀ ṣe ń lọ nìyẹn. So ẹ̀jọ̀ flag yẹn ó ṣe kókó fún wa gidi gan. Ó dẹ̀ lélẹ̀ tí tọ̀dọ̀ yín náà táwọn èèyàn yín ṣe tán ṣe fídíò ẹ̀ very wonderful. Ẹ kú iṣẹ́ bàbá, ojú òní tì wá. So bí gbogbo ọ̀rọ̀ flag yẹn ṣe ń lọ nìyẹn. So ẹ̀yin bàbá wa ìyá wa tẹ́ bá fẹ́ support pé ọ̀fẹ́ yẹn ṣì wà, we are on a good ground. Àwọn tí tàdẹ̀jọ́ ń rìnrìn àjò yẹn wọ́n mọ̀ pé yes kò sí support ta fún iṣẹ́ yìí. Once it is through this channel kò sí regret lórí ẹ̀. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé gan ni bàbá wa. Thank you so much for the update. Àtúmọ̀bá sọ̀rọ̀. That is how it is done. We keep the update. In Tabaso náà ni ó máa ṣe. Mo kí gbogbo ẹ̀yin pastor, as I'm winding down, I have 30 minutes so that we can say it's 3 hours 30 minutes is more than enough. Mo kí bàbá Peter Sunday, Mr. Olawale Jibona, mo kí Yawa Grace Olúṣòótọ́, mo kí lẹ́ẹ̀kan sí bàbá wa Adeoti, mo kí Yawa Ọlájírè Kókà. Wọ́n ní by volition you rent your apartment to a tenant as long as the person pays the rent. Ẹni tó bá ti rent apartment lọ́wọ́ yín tó ń san rent, he or she, ẹni tọ̀hún, can exercise control so long as not destroy. Tó bá ti destroy property yín, ẹ má fún wọn ní threat pé torí wọ́n ṣe Yorùbá nation, ẹ má kick wọn out. That is not going to be tolerated, and we want to be very careful. Torí pé ara àwọn ọmọ Yorùbá transformer ni ó ń gbóná, èmi gan tẹ ara mi ti gbóná dára tí náà ṣe ń gbóná, but we are still maintaining our decorum. Òyìnbó ńlá ni bẹ́ẹ̀ má wọrí nípa mí nínú ẹ̀. Mo lọ bẹ́ẹ̀ mo kí mọ sí mi dáadáa, mo kí gbogbo ìyá òdúwà nílé lóko, gbogbo ẹ̀yin tẹ́tí communicate. I have done a short video to appreciate everybody. Kò ń ṣe gbogbo yín ni máa lè respond to your messages, your comments. So I put everything together and say thank you so much. Plan B, mo kí Mr. Benga, mo kí àwọn Biafra, mo kí Mr. Folabi, mo kí ẹ̀yin silent listeners, mo kí ẹ̀yin lovers of freedom around the globe. And for those of you that doesn't understand Yoruba, in the last 3 hours that we have been here, we have been looking back to the letter as is stated here on the Punch newspaper on the 28th of May 2025 as the leader of the national movement, the leader of the movement, the national leader of the movement called the Yoruba Nation, has now sent a letter to President Bola Tinubu for him to negotiate peacefully so that the indigenous people can have their right to self-determination. And this is how the letter goes, and that would mean we will end the broadcast just after that. Negotiate Yoruba Nation now. Punch newspaper, Aketoye writes Tinubu.
The leader of the Yoruba self-determination movement, Professor Adebanji Akintoye, has urged President Bola Tinubu to facilitate a conversation with the movement towards negotiating peaceful separation of Yoruba nation from Nigeria. In a letter addressed to President, Akintoye said the Yoruba people sought to build a sovereign state of their own, where they could rebuild their lives according to their desires, culture, and capabilities. Full stop. According to Akintoye, forcefully keeping Yoruba in Nigeria was tantamount to prolonging Yoruba people's abominable deprivations, insecurity, and pains. It will be recalled that Akintoye had earlier told the Punch that about 60 million Yoruba people, both at home and in the diaspora, support the quest to establish the Yoruba nation as a sovereign country. Akintoye recounted its several letters to request to leave Nigeria dating back to the administration of the former president Muhammadu Buhari to the latest one dated 25th of May 2025, addressed to the current president of the Federal Republic of Nigeria, President Bola Tinubu, which has yielded no conversation between the presidency and the Yoruba Nation movement. Mr. President, please grant us, your Yoruba people, that which we have asked for in our separate letters to your predecessors, President Buhari, and to you. What we have asked is that you, as the President of Nigeria, should facilitate negotiation between the representatives of Nigerian federal government and of our Yoruba people to negotiate our Yoruba peaceful separation from Nigeria. This is to enable us to go and nurse the pains and wipe away the tears of our battered people, to go and build a sovereign state of our own, where we can rebuild our lives according to our desires, our culture, our capabilities. A country where we shall dignitely provide abundant opportunities for all our people. Firstly, keeping us in Nigeria is only prolonging our people abominably deprivations, insecurity, and pains. Please act on these without delay, Akintoye said. Akintoye claimed that the Yoruba people are embattled and harassed, alleging indiscriminate arrest of Yoruba youth, which he said is aimed at intimidating the youth. Asked about the line of action to achieve Yoruba nation after submitting the letter to Asoro, Akintoye promised to give further updates soon. A very smart man. Your Excellency, by the grace of God, you are one of the living fathers of Yoruba nation today, and that goes on and on. And that is just for those that do not understand Yoruba that we have been explaining in the last couple of hours. Mr. Adewale Venture, thank you so much. Mr. Adeniyi Adejubril, thank you so much. Ganioloyede, thank you. Mr. Ajayi Obafemi 2006, Mr. Shegun 3917, a very good afternoon. Chapo, Simple Rhyme, and Keke Okos, and many more, and all the staff of Koiki Media, I say thank you much for celebrating your day with me. I pray that this time next year, we can already be jubilating that we are in our own country. It is doable, it can be done, it will be done by the power of we the people, the ancestral owner of the land. Do not cross our line. We will crush each and every one of you to death, as the elephant will do if you go against his will. We are peace-loving, but we are not cowards. This is not people coming out to defend the government for any nonsense policy. These are Yoruba people that are coming out with full force to take back what Britain created, that they have no right to do so in the first place. And on that note, have a blessed weekend as we wait patiently for our leader. Please do not forget, Monday, Tuesday, Wednesday, we've been all asked to pray and fast at least up to 12 noon or up to 6 p.m. if you're strong enough to do so. And if you can't, do not worry in case you have ulcer. You can just pray. As we know, prayer will also help the action. We pray for Akintoye,
We pray for Igbowo. We pray for all our leaders. And I say, happy weekend. And once again, happy birthday to myself, Mr. Olayomi Koiki, the CEO, Koiki Media, bringing the world closer to your doorstep. Bye for now. Massive for Justice, thank you so much. Ogumola Abiodun, thank you so much. And the rest of you, one love. Bye for now.